fún ẹ̀yin tá ń béèrè ni pé ẹ̀yin náà fẹ́ join Iru Ekun. Mi mọ̀ bí mo ṣe máa pe nọ́mbà ẹ má bínú. Bí mo ṣe máa pe nọ́mbà yìí ẹ máa kọ́lẹ̀ ni because mi ò mọ̀ bí mo ṣe fẹ́ àwọn engineer wò sí nílé tán lè bá mi ṣe. So mi mọ̀ bí mo ṣe fẹ́ tag bí mo ṣe fẹ́ fi nọ́mbà yẹn síbẹ̀ because nọ́mbà yẹn pọ̀ then bóyá post ẹ̀ ṣáà mi mọ̀ bí mo ṣe fẹ́ fi sí ibi báyìí tí yàn bá ń ṣe live lọ́wọ́ kò easy dáadáa bẹ́yìn láti fi sí ibì kan bẹ́ẹ̀. Ẹ má bínú o ṣé ń gbọ́ mi dáadáa ṣá torí ooru ló jẹ́ ká gbé lè sọ́rùn ẹ má ní ká gbé standing fan ó máa ariwo yẹn máa disturb wa ṣúyẹ wa. So ẹ̀yin tẹ́ bá ń wọlé ní TikTok ẹ bá wa power tab ẹ bá wa invite àwọn míì wọlé àwọn tó ti rí fídíò tí mo post yìí pé Iru Ekun ìgbà kan àwo kan register kìíní kan ìgbà kan so torí ẹ̀ la fi fẹ́ ṣe nǹkan tá a fẹ́ ṣe yìí ẹ̀yin ti TikTok tẹ́ bá dẹ̀ ti lè bá wa power tab pé kẹ́ bá wa jẹ́ káwọn èèyàn wọlé so that wọ́n á lè jàǹfààní kíní yìí mi sì lè sọ bóyá màá wá padà post ẹ̀ ti TikTok or not so torí ẹ̀ mo fi sọ pé kan jàǹfààní ẹ̀ àwọn ti YouTube gan mi tí ì ṣe máa ṣẹ̀ṣẹ̀ post ẹ̀ sí YouTube ni. Now let's go straight to the point, right? Àbẹ ṣe máa sọ́kọ́ nìyẹn ẹ má da ẹjọ́ ti pọ̀ jù. Now ẹ̀yin tẹ́ bá wà ní Èkìtì state báwo ṣe fẹ́ pe nọ́mbà ẹ máa fi Yorùbá pe nọ́mbà yìí ni o ṣe ti yé wa máa fi Yorùbá pe àwọn people yóò kì í gbà kéèyàn máa tẹ máa ṣẹṣẹ làwọn tí wọn kì í gbà tẹ máa pe nọ́mbà jáde ṣe ti yé rẹ so ẹ máa kọ plus ẹ̀yin tèkìtì ní òun bẹ̀rẹ̀ látòkè òun lélẹ̀ mi mọ̀ bóyá ẹ lè rí bẹ́yẹn no ẹ lè rí so Èkìtì state plus èjì ṣé mo ṣì gbọ́ Yorùbá ṣá èjì that is 22 ẹ̀sán that is 9 àrún ẹ̀sán èje òdo ọ̀kan that is 1 7 8 8 ẹjọ tẹ́ bá get nǹkan tí mo sọ nọ́mbà bí mo ṣe pè jáde yẹn tẹ́ bá get ẹ jẹ́ kí n mọ̀ ẹjọ yìí ti Facebook tẹ́ bá get ẹ jẹ́ kí n mọ̀ dàpọ̀ àwọn ti YouTube ò ní ìdẹ àmì àwọn ti TikTok ò ní ìdí nọ́mbà yẹn ò ní ìdẹ rárá and then it's very very important the number is very very important ẹjọ tẹ́ bá gbọ́ nọ́mbà yẹn bá mi kọ jáde good afternoon ma Mrs. Adenike ilé yẹmi ìyá ẹjọ tẹ́ bá ń gbọ́ nọ́mbà yẹn bá mi sọ pé ń gbọ́ so máa fi Yorùbá pè so tí ẹ bá wá get ẹni Yorùbá máa sáré pè ní English fúrúrú so máa wá padà wá máa pè ní Yorùbá torí àwọn platform yìí kán má rò bóyá account number lèèyàn lọ ń pè àdèpà account number nítorí méjì ní nọ́mbà tí wọ́n fi síbí báyìí so ẹ̀yin tèkìtì ẹ jẹ́ kí n repeat ẹ lẹ́ẹ̀kan sí o plus wọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn èjì lọ́nà méjì ẹ̀sán àrún ẹ̀sán 7 ẹ̀jẹ̀ ṣàpè bẹ́ẹ̀ yẹn 7 0 ọ̀kan that is 1 then èje ẹ̀jọ méjì that is ẹ̀yin ti Èkìtì nìyẹn then second number fún ẹ̀yin ti Èkìtì ẹ máa fi plus sí good afternoon ma ẹ máa fi plus sí ẹ mú báyìí rẹ kọ́lẹ̀ o tẹ́bà tí kọ́lẹ̀ jẹ́ kí n mọ̀ o nọ́mbà yìí wà important o nọ́mbà tí mò ń pè yìí ó wà important very very important ẹ̀yin tẹ́ wà lẹ́kìtì ẹ kàn jẹ́ pé wọ́n ẹ̀yin tẹ́bà sí lẹ́kìtì tẹ́ léyàn lẹ́kìtì ẹ kọ nọ́mbà ilé ẹsẹ̀ ìdẹ̀sí wọn pé káwọn náà lọ ṣe kíni kán lọ join Iru Ekun lẹ́kìtì tójú tí ẹ lápárò ṣe kíni tójú tí ẹ lápárò fi ń ṣọ́rí ìyá so ẹ jẹ́ kí n pe second number fún Èkìtì ẹ máa fi plus síwájú mi mọ̀ bóyá bó ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn bọ̀ plus àṣekọ́ bó ṣe wà ń bí ni màá ṣe pè jáde àní fikún àníyọ kúrò ẹ̀yin ti TikTok ẹ bá wa ẹ join wa ẹ jẹ́ ká pe nọ́mbà jáde kẹ́yìn náà lè lọ join tẹ́ bá join ẹ máa wà ní ìní saver side àbí ìní safe side ẹ lè máa ń ṣe òyìnbó yín yẹn so that ó máa help yín if anything want to come up we just call so far tó má ti mọ̀ pé member ni yín wọ́n máa dìde sí yín pápápá fast ni ọlọ́run lè jẹ́ kí ibi bá wa o ẹ jẹ́ n pé nọ́mbà kejì fún yín plus 2 3 4
ẹ̀jọ òdo mo ti rántí òdo ẹ̀fà èjì ọ̀kan ẹ̀rin ẹ̀ta lọ́nà mẹ́ta, that is 3 lọ́nà mẹ́ta then èjì so bó ṣe jẹ́ nìyẹn. Tẹ́ bá get ẹ jẹ́ bá mi kọ síbẹ̀ pé get nǹkan tí mò ń try àti sọ. Ẹ bá mi kọ síbẹ̀ pé get nǹkan tí mò ń try àti sọ. This number is very important. I don't know why people don't share this thing. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share. People need this number. Torí tí mo post sí TikTok, people need this number. Tí mo post sí Facebook, people need the number. They say they want to join Iru Ekun. You want to join Iru Ekun. You want to join Iru Ekun. So now we are bringing the number for you guys to join, but ẹ bá wa share so that people, on my benefit láti ibẹ̀ náà. Okay, let's go. Let's leave that one aside. Maybe we'll still come back. I have to spend more than maybe 1 hour or 1 hour 30 minutes. Yeah. Ẹ má worry, ẹ má bínú, àmọ́ máa mú mi o. Mo rò bóyá ẹ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ tẹ́ bá gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ gbọ́ mi. So, ẹ̀yin ti Lagos State, wọ́n ti launch Iru Ekun sí Lagos State. So tẹ́ bá ti pe nọ́mbà, wọ́n sọ ibi táwọn wà, wọ́n sọ address ibi táwọn wà, wọ́n sọ fún yín kí ti yé yín. Gbogbo nǹkan táwa náà ṣe yìí náà kó lè dá làwa náà ṣe kí ti yé yín, kó lè dá òun làwa náà ṣe. So ẹ̀yin ti Lagos State plus èjì ẹ̀ta, ẹ má bínú bó ṣe ń pè bẹ́ẹ̀ ṣe máa gbà bẹ́ẹ̀ nìyẹn, torí if not àwọn people yẹn ní jẹ́ ká rí nǹkan tá a fẹ́ ṣe, wọn ní jẹ́ ká rí ṣe. Plus èjì ẹ̀ta ẹ̀rin èje òdo ẹ̀ta èjì ọ̀kan, that is 1, ẹ̀jọ ẹ̀sán èje ẹ̀jọ ẹ̀fà, that is 6. So tẹ́ bá get ẹ̀ ní kí ní ẹjọ́ gẹ́gẹ́ sọ fún mi kí sáré brief ẹ̀ kò lè dé káwọn fífi máa gbé gbogbo bálabàla wọn dé. In fact, àwọn tí TikTok kò turn up rárá àtọ́. Maybe I have to, I have to cut this thing. Tó bá jẹ́ bí ta ti ń sọ̀rọ̀ tí ò ṣe kinní nìsín ni wọ́n á wá síbẹ̀, but this one is very very important for security purpose. So ẹ̀yin ti Lagos State, second number is plus èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀sán, that is 9 òdo òdo means 0, that is èje àrún àrún àrún, that is 5 mẹ́ta. So bá ṣe máa pe nọ́mbà yìí nìyẹn, nǹkan tó lè help wa nìyẹn. So 5 mẹ́ta, ẹ wá fi òdo sáàrin ẹ̀, ẹ wá fi 5 méjì sí, ẹ wá fi 4 sí. Ẹ má bínú mo ṣe ń pè, mo ṣe lè pè nìyẹn tó máa help everybody. Kán má lọ báńdù wa. Èsì yẹn so bá ṣe lẹ ti rí títí tọ̀ kí wọ́n ti ẹ̀ gbá rárá tí mo ti ń pe nọ́mbà yẹn báyìí. Wọ́n ti gbé dànù. So ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ gbọ́ mi, ẹjọ́. Tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ ń gbọ́ mi o. Ẹ̀yin ti Ogun State, congratulations to you. Ẹ̀yin Ọ̀yọ́ State náà, ẹ̀yin Kogi State, Ọ̀ṣun State, Ondo, Kwara, níbo leléyìí o, Borderland àbí mo lè ń pè Borderland náà lọ pè. So nọ́mbà yìí náà wà ń bẹ̀, nọ́mbà yìí tẹ́ máa pè gbogbo ẹ̀ ló wà ń bí báyìí. So at least bí state bí 9 ló wà ń bí báyìí. So if you need it, I will just do my best, because people don't want to share, they don't want to join, they don't want to do anything, they just want to, just leave it. You don't need it. One day you will need it. So àti pé ti Lagos State, ẹ jẹ́ ká pé ti, in fact ti TikTok yóò ya wèrè gan ni. Mo ti close the TikTok, màá dá padà later. Ẹ jẹ́ ká pé ti Ogun State. Let me just drop the phone down. Ẹ̀yin tẹ́ wà lógun State, tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ pé okay, mo ń gbọ́ ẹ o madam. So ẹ̀yin ti Ogun State plus 2 3 4
ẹ̀jọ, that's 80558351114. That's number 1. Number 2 is +3 +234 80 38 54 83 51. That is ẹ̀yin tẹ́ wà lógùn state nìyẹn. Ẹ kọ́lẹ̀ ó máa wúlò fún yín. Ó yẹ kẹ́yìn tẹ́ bá rí fídíò yẹn tí mo ṣe ń gbà yẹn rí pé wọ́n ní bí 80 something bí 85,000 àbí amẹ́ríkì ní èèyàn ló ti join Iru Ekun, because everybody ló need the protection láti protect ara ẹ̀, you know. But tẹ́ bá wá sọ pé ẹ fẹ́ protect ara yín, ẹ fẹ́ ṣe kinní, why is it well? No problem. Àdúrà tí mo gbà ní pé kí ọ̀nà ṣàmàṣàlábò lórí everybody. So ẹ̀yin tí Ọ̀yọ́ state má ṣe padà wá o bí ẹ̀ẹ̀mejì abẹ́ mẹ́ta. I will just base on this number. I don't have anything to say anymore. As in, I don't have anything to add to this number. I just want to, you know, call this number like 3, 4, 5 times, 6 times, then till my time is off on this place. So then I will get out from here. So that's what I want to do now, because the number is very, very important. I don't know why people. Ẹ bá wa share. Ẹ̀yin tí Facebook, ẹ bá wa share now. Ẹ bá wa share o. Ẹ̀yin tí Facebook, share. Ẹ bá wa 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 share ká tún lè move forward. Ẹ̀yin tí Facebook, ẹ bá wa share ká tún tó continue. Ẹ̀yin Facebook, ẹ bá wa share. At least a ṣì ní bí 420,000 followers ní Facebook. Ẹ̀yin 24 lẹ́dẹ̀ ń wò wá. How come? Ṣé ẹ ti lọ bí iṣẹ́ ni? Àbẹ́ ti lọ làlálá. Ẹ ti lọ lólóló. Oh my goodness. Either you làlálá or you lólóló. What I know is that you need this number. What I know is that you need this number. So, ẹ̀yin tí Ọ̀yọ́ state, ẹ jẹ́ ká continue. Torí mo ti pa ti TikTok, máa padà síbẹ̀ later. Ọ̀nà ti ní pé ọ̀nà ti sọ pé àwọn ò ní ìdí ẹ̀ nìyẹn. So I will go back there, then I will just, you know, the number yẹn jáde just straight and for. I don't care, maybe they join or they don't join. And everybody máa lọ máa want a native, so kò jù bẹ́ẹ̀ lọ. Now ẹ̀yin tí Ọ̀yọ́ state +3, sorry, báwo ni 3 ṣe ń kó sí mi lẹ́nu lẹ́ẹ̀mẹ́wàá gan ṣe. Mi mọ white ti Facebook orí kíni àmì ti TikTok orí no face kíní kan detected. Ọlọ́run yín nìyẹn. Ẹ̀yin tí Ọ̀yọ́ state +234 80 84 54 90 65. That's number 1 number. Then number 2 +234 81 68 24 25 23. Ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ yẹn. So ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi, ẹ lẹ́ ń gbọ́ mi náà. Ẹ̀yin tí YouTube, ẹ̀yin tí Facebook, ẹ lẹ́ ń gbọ́ mi. Bóyá ká dẹ̀ close it. The reason why tí mo fi ní kí n fi ṣe live ni wípé màá lè ṣe sí platform yẹn once and for all. Because àwọn míì wọ́n lè má rí tí n bá post yẹ. Àwọn míì lè rí, àwọn míì lè má rí. But tí n bá ṣe tán báyìí, màá lọ post ẹ̀ sí YouTube wa. Òjíṣẹ́ plus, ẹ bá ti kọ òjíṣẹ́ wá fi plus báyìí, ẹ fi sí, ẹ máa rí níbẹ̀. Tí n bá ṣe tán ni màá ṣe download ẹ lọ post ẹ̀ síbẹ̀. So màá paste nọ́mbà yìí bó ṣe wà yìí. Màá paste ẹ̀ sí ẹgbẹ́ kan níbẹ̀. So ẹ máa rí gàdàgbà báyìí. So níbẹ̀ náà, ibẹ̀ ni màá fi sí, ṣó ti yé wa. Now ẹ jẹ́ ká lọ sí ẹ̀yin tí Kogi state. Ẹ rí pé I don't waste time. I don't, you know, I like my waste time, you know. I máa ń tètè go straight to the point, no time to check time. So ẹ̀yin tí Kogi state, ẹ jẹ́ bóyá kí n tún change, kí n lo Yorùbá dáadáa, àmì Yorùbá ẹ̀jìnlá bẹ́ẹ̀ ṣe máa ń sọ, kí n fi pè bóyá tún jẹ́ kó help díẹ̀. So ẹ̀yin tí Kogi state, ẹ fẹ́ Iru Ekun. Iru Ekun là ń pè nọ́mbà ẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ bá wà ní Kogi state, ẹ wá gbọ́ nọ́mbà tẹ́ máa pè tẹ́ bá fẹ́ join Iru Ekun. Ẹ̀yin tí Kogi state, àti pé ti Èkìtì, àti pé ti Lagos state, àti pé ti Ogun state, àti pé ti Ọ̀yọ́ state, mo ṣe pè tán yìí.
ẹ̀yin tẹ́ bá tí mọ̀ tí mo pé tẹ́ bá gbọ́ tí mo kọ́kọ́ pè ẹ lè sọ pé òkè ẹ̀wọ̀n ẹ fẹ́ ti bíbáyé ẹ fẹ́ ti Kogi state kí n tún pè fún yín o ẹ fẹ́ ti Ọ̀yọ́ state o ẹ fẹ́ ti Ògùn state kí n pè fún yín o so tẹ́ bá fẹ́ kí n pè fún yín tó bá wà ń bíbáyé máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òkè o ó wà ń bí yìí o. So ẹ̀yin ti Kogi state plus èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ ọ̀kan that's 1 ẹ̀fà ọ̀kan òdo ẹ̀sán ẹ̀ta ẹ̀ta àti ọ̀kan ẹ̀yin tí Kogi state ni mo ń gbé yẹn o. The second number is plus èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ òdo àrún ọ̀nà mẹ́ta then ẹ̀fà òdo ẹ̀sán ẹ̀jọ ẹ̀yin tí Kogi state nìyẹn o. Ẹ̀yin tí Ọ̀ṣun state tí ẹ bá gbọ́ ẹ jẹ́ kí n mọ̀ o ẹ tẹ́ bá gbọ́ tí mo pè dáadáa ẹ jẹ́ kí n mọ̀ ẹ kọ síbẹ̀ pé mò ń gbọ́ yín. Mr. Kẹ́hìndé Ìdòwú ẹ wà ń bí Mr. Janet àbí Mrs. Janet ni ẹ wà ń bí ní Facebook Mrs. Janet Àbáyọ̀mí ẹ bá wa tẹ́ bá gbọ́ nǹkan tí mo ń sọ tẹ́jẹ́ mọ̀ pé nọ́mbà yìí wúlò fún yín ẹ bá wa sọ pé okay yes I like nọ́mbà yìí o. Mr. Níyìn Ọlágbémi dìde ẹ jẹ́ ká mọ̀ so ẹ jẹ́ ká mọ̀ bóyá ẹ fẹ́ Ọláyíwọlá ní TikTok náà ẹ bá wa sọ pé okay ẹ fẹ́ o nọ́mbà wo lẹ fẹ́ kí n pè fún yín bo lẹ́yìn wà àbí bo làwọn èèyàn yín wà even though lè wà ní diaspora ẹ send nọ́mbà yẹn sí àwọn èèyàn yín tó wà nílé àwa náà diaspora la wà and then we are sending the number to people at home back home so that wọ́n lè protect ara wọn and so on and so forth. We are doing this fún àwọn ènìyàn wa ni tó bá jẹ́ pé a fẹ́ ṣe pé kò kàn mí ni mo ní ìdádí máa ń pe nọ́mbà máa kàn ra jókòó jẹ́jẹ́ mi kò kàn mí alálàlálá mo láìkẹ́ bàjẹ́ máa kàn ra jókòó mi jẹ́jẹ́ wọn máa wò ni but we love our people back home and we don't want anything to happen to us and kí ni kí n tún sọ náà ó jẹ́ tí if anything happen to our people especially Yorubas in Nigeria I always feel bad. Sometimes I cry when I say I cry. Yeah. Sometimes I cry that for how long are we going to continue like this? When the government is not doing anything, then we help ourselves. Thank God that government assigned Adeyemo Igboho Oosha fún security, Iru Ekun security, this thing. And then we are happy. So for you now to protect yourself, you just have to join the Iru Ekun so that you can protect yourself, protect your family. So Oshejeni, ẹ̀yin tí Ọ̀ṣun state, let's go. Tẹ́ bá ń gbọ́ mi, ẹni mò ń gbọ́ yín o. Okay, nǹkan tá à ń sọ ni pé ẹni tó bá fẹ́ join Iru Ekun tí ṣe Sunday Igboho tí wọ́n dálẹ̀ tí ìjọba assign fún wọn. Ẹni tó bá fẹ́ join Iru Ekun ẹni tó bá fẹ́ join Iru Ekun because mo post video kan people ń béèrè gan pé àwọn fẹ́ join báwo làwọn ṣe lè join àwọn kan béèrè pé ṣó wà ń bí báyìí so kí n lè answer question wọn once and for all òun ló jẹ́ kí n ti sọ pé okay let me come on live and explain then kí n àwọn ibi tó bá wà kí n sọ fún wa kẹ́ ẹ pè àwọn nọ́mbà tí mò ń pè fún yín kẹ́ ẹ pè wọ́n so nǹkan tí mò ń ṣe nìyẹn so ó ti wà lẹ́kìtì ó ti wà ní Lagos state ó ti wà lọ́ṣun state Ọ̀yọ́ state Kogi state Ọ̀ṣun state Ondo Kwara àti borderland àbí borderland so àwọn ibi tó wà nìyẹn but ẹ ṣáà lè lọ máa wá káàkiri pé bó ló wà níbi so we just have to bring the number outside then you can call them so nǹkan tá à ń ṣe nìyẹn. Mr. Kẹ́hìndé Ìdòwú ẹni kí n jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe nǹkan program tí mo sọ program tí mo ń ṣe náà ni wípé tẹ́ bá fẹ́ join Iru Ekun Iru Ekun security network so àwọn tó wà lẹ́kìtì wọ́n ti wà ń bẹ̀ àwọn tí Lagos state we already know
but ẹ lè má mọ ibi tó wà. That is why we are táwọn fi ń pe àwọn nọ́mbà yẹn bọ́ síta pé nọ́mbà báyìí tẹ́ bá pe nọ́mbà báyìí o wọ́n máa sọ pé okay o ibi báyìí la wà lógùn state address ibi báyìí báyìí làwọn wà lógùn state o ibi báyìí báyìí làwọn wà ní Lagos state o ibi báyìí báyìí làwọn wà ní Kogi state o ibi báyìí báyìí làwọn wà ní Kwara state o ṣé ti yé wa bẹ́ẹ̀ yẹn so nọ́mbà yẹn la ní láti pè jáde torí pé à ń ṣe live kò jẹ́ ká lè gbé nọ́mbà yẹn sí ẹ̀gbẹ́ kan ṣé ti yé yín bẹ́ẹ̀ yẹn ó máa wà difficult díẹ̀ láti gbé nọ́mbà yẹn sẹ́gbẹ́ kan so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tó rẹ̀ mo fi wá ń fi ẹnu mi lẹ́nu mi rógbódó pàǹpà mo fi ń pè jáde fún wa ní ẹyọ kọ̀ọ̀kan. I think you can understand what I'm trying to say now. So nbolade o ẹ̀yin tí Ọ̀ṣun state Africa ti Kogi okay ó kù ti Ọ̀ṣun ló kù báyìí ẹ̀yin tí Ọ̀ṣun state ẹ jẹ́ kí n máa lo Yorùbá kí n máa fi pè é mo fẹ́ káwọn èèyàn join kìíní gan so that they can benefit from this number. You know, it's not every people that is àbí àwọn ṣe máa sọ òyìnbó yẹn kì í ṣe gbogbo èèyàn ló wà online but àwọn tó bá wà online ẹ ṣí ẹ tẹ bá ṣí ẹ àwọn tí ò bá wà online wọn á máa rí later. Thank you sir. So ẹ̀yin tí Ọ̀ṣun state Ọ̀ṣun Òṣogbo bla 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 gbogbo wọn generally bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ ká pe nọ́mbà tí ẹ máa pè tẹ bá fẹ́ join Iru Ekun nẹ́tíwọ́ọ̀kì tẹ bá fẹ́ join Iru Ekun láti lè ṣe kíni láti lè dáàbò bo ra bí mo dẹ̀ gbé kalẹ̀ dáadáa ni àbí mi gbé Yorùbá mi kalẹ̀ dáadáa ẹ̀yin tẹ bá join wa ní TikTok ẹ bá wa power tap ẹ jẹ́ kó invite àwọn èèyàn even though tẹ́ ẹ bá sí ní Nàìjíríà people in diaspora you can send it to your people at home to protect them. Okay o anyway ẹ̀yin tí Ọ̀ṣun state so Yorùbá la máa fi pe nọ́mbà yìí so ẹjọ́ tóbi díẹ̀ torójú tí ń dojú àgbà ẹ̀yin tí Ọ̀ṣun state let's go okay plus èjì ẹ̀ta ẹ̀rin èje ọ̀kan ẹ̀ta no ẹ má bínú ọ̀kan ni 1 òdo ló yẹ kí n pè tí bá ní kí n pè ní English yìí bọ́n ṣe kọ́ síbí àwọn people àwọn platform yóò fàyè gbà kẹ́ máa pe nọ́mbà bẹ́ẹ̀ yẹn wọ́n máa reduce ni àwọn tó ń wò yín ní fúnra wọn. So ẹ̀yin tí Ọ̀ṣun state let's go again plus èjì ẹ̀ta ẹ̀rin èje òdo that is 0 ẹ̀ta ọ̀kan ẹ̀ta òdo ẹ̀rin òdo ọ̀kan ẹ̀rin ṣé ti yé wa báyẹn àwọn tí Ọ̀ṣun state nìyẹn ẹ jẹ́ kí n pe second number wọn plus èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ òdo àrún ẹ̀sán ẹ̀jọ ẹ̀rin àrún èje ẹ̀ta ẹ̀ta méjì ẹ̀yin tí nǹkan tí mo máa ń sọ Yorùbá tí mo fi ń pe kíní yẹn ẹ̀yin tó bá yí ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń gẹ̀ẹ́sì nǹkan tí mò ń sọ. Joseph Azam mi gẹ̀ẹ́sì nǹkan tẹ̀ ń try ti sọ ẹni bring them on video asao okay kí n ṣe fídíò lé lórí kí n post ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan torí pé àwọn mi ò ní rí náà lè jẹ́ ká máa ṣe nǹkan tá à ń ṣe yìí actually máa ṣe ní fídíò máa post ẹ̀ but orí YouTube lẹ ti máa rí yẹn because I've already doing live on Facebook àti TikTok so orí YouTube lẹ ti máa rí nọ́mbà yẹn òjíṣẹ́ plus náà lẹ máa rí bá ti kọ òjíṣẹ́ ẹ dẹ̀ fi plus sí báyìí ẹ máa rí nọ́mbà òjíṣẹ́ gangan we have issue on that one so àti ìrí yẹn soft so we just have to close that one down then open another one. So another one here òjíṣẹ́ plus good evening sir smart fẹ́mi òjíṣẹ́ plus ẹ bá ti kọ òjíṣẹ́ ẹ wá fi plus báyìí sí then ó máa gbé yín lọ síbẹ̀ mi tí gbé o ìlè parọ́ o tí máa ṣẹ̀ṣẹ̀ ṣe tán ní ìsìn máa ṣẹ̀ṣẹ̀ download ẹ̀ máa lọ post sí ẹ̀ so máa wá gbé nọ́mbà yìí máa gbé sí ẹ̀gbẹ́ so mo ṣe máa ṣe nìyẹn. So ẹ̀yin tí Ondo state ẹ bá fẹ́ join Iru Ekun security network Iru Ekun security network I'm saying it again o
Any inquiry on Iru Ekun security network in any state in southwest of Nigeria. Honey, please dial call this below phone number. So, òun náà là ń pè fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ tún pè lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tẹ́ wà lẹ́kìtì tẹ́ bá fẹ́ join Iru Ekun security network. Màá pè nọ́mbà yẹn fún yín padà. Ẹ̀yin ti Lagos state, ẹ̀yin ti Ogun state, ẹ̀yin ti Ọ̀yọ́ state, ẹ̀yin ti Kogi state, ẹ̀yin ti Ọ̀ṣun, Ondo, Kwara, borderland. Borderland. So wọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn. Borderline. So now let's go there. Ẹ̀yin ti Ondo state. Ẹ má worry, máa mú wá sí fídíò fún yín ní YouTube ní ti máa rí mo ti máa post ẹ̀ bẹ́yẹn sí YouTube. Maybe I can put it back and bring it back to the platform or Facebook and this thing. I don't know. But let me just do senere, all my senere. Let me do my senere for a year. For some people, they cannot watch it. Maybe, I post any some mi lè má rí. But àwọn mi lè rí báyìí bá ṣe ń pè, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So we are bringing it on video. Yeah, we are bringing it on video, but we just have to do it now. So, ibi tẹ́ bá wà, ẹ kọ ibi tẹ́yin wà. Kí n wò bóyá ó wà nínú ẹ̀ bí báyìí. So gbogbo tó wà lọ́wọ́ mi bí Èkìtì, Lagos state, Ogun state, Ọ̀yọ́ state, Kogi, Ọ̀ṣun, Ondo, Kwara àti borderland. So ibi tẹ́yin bá wà ẹ jẹ́ kí n mọ̀, kí n pè fún yín, ẹ lè kọ jáde fún mi yìí bẹ́ẹ̀ ṣe ní kí n mú wá síta. Ibi tẹ́yin bá wà ẹ jẹ́ kí n mọ̀ ibi tẹ́yin wà. So màá pe nọ́mbà yẹn fún yín, ẹ dẹ́ pè wọ́n, ẹ dẹ́ lọ bá wọn. Ẹ̀yin náà ṣe kí ni ẹ lè dáàbò bo ra yín àtàwọn ọmọ yín. Torí ẹ̀ ni bàbá wa Tinubu torí ẹ̀ náà fi assign Chief Sunday ọmọ Adeyemo Igboho Oosha láti ṣe kí ni láti take over security network. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tí Ondo state, let's go there. So I will not bring this thing back to TikTok. You know why? Because I don't know, maybe mo lè reconcile. Maybe mo lè reconcile. Because the message is too much. The message is too much. So that's why I have to do this. But unfortunately, kò sí ẹni tó ń jẹ èèyàn kan péré ló ń wà nínú almost 24,000 followers ní TikTok. Èèyàn kan péré máa wọ̀ wẹ́rí pé ó ṣe kíní gan. So anyway, ẹ̀yin tí Ondo state, let's go there. Plus èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀jọ ọ̀kan èjì èje ẹ̀ta ẹ̀rin ọ̀kan ẹ̀rin èjì ẹ̀rin. I don't know, maybe you understand what I'm trying to say. Okay, let me change my ọ̀kan èjì. So ẹ̀yin tí Ondo state, plus 234 81 27 34 14 24. That is the first number. I will. Tẹ́yìn náà bá ti dúró sórí page yìí so that n bá post ẹ máa rí. So the second number yìí ti Ondo state, plus 234 70 31 36 7813. I just have to bring torí ẹ̀yin tẹ́ máa come across tẹ́ kàn máa wá tẹ́ máa wá tẹ́ máa sá lọ so ẹ jẹ́ n pè fún yín ẹ tẹ́ bá tiẹ̀ fetí kọ ẹlòmíì ní memory asáré kọ́lẹ̀. So because by the time mama wá sí platform padà ní ìsìn ẹlòmíì lè máa rí mọ́. So that's why we are trying to do what we are doing here. So ẹ̀yin ti Kwara state, Ìlọrin, ìlú tó jìnnà sí náà tó súnmọ́ wọn mọ̀ Ìlọrin ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ má bínú, a máa ṣeré díẹ̀. Thank you sir, Mr. Taofik Ọláìtàn, thank you sir. Ẹ̀yin ti Kwara state, ẹ jẹ́ ká pe nọ́mbà kìíní. I don't care àwọn eléyìí tán bá mú agbó wọ́n máa restrict wa kán restrict wa, ẹ jẹ́ ká pè ní kìíní. Ẹ má wọrí, máa gbé wá sí kìíní torí àwọn míì tí wọn kì í rí nígbà tá a bá máa gbé wá sórí bọ́ọ̀dù ní ṣóṣì yín.
máa gbé wá sí fídíò, bring them on video. Okay, a máa mú wọn wá sí fídíò, ṣe ti gbọ́. So ẹ jẹ́ ká ṣe máa ṣe wótò wá yìí náà. Tẹ́ bá máa rí later yín tẹ́ sọ pé kí n gbé wá sí fídíò, kí n post ẹ̀. Ṣé ń follow wa? Tẹ́ bá ń follow wa lẹ máa rí. Tẹ́ bá ti follow wa ẹ̀ ní rí. That is it. That is it. Tẹ́ bá ń follow wa lẹ máa rí tí n bá post ẹ̀. Tẹ́ bá ti follow wa ẹ̀ ní rí. Ìgbà àwọn èèyàn tí ń post ẹ̀ náà. But kémi náà má ṣàlàyé post fáwọn fans wa. As we, you know now, as we love our people. May our people enjoy wetin we dey do. May they enjoy this thing. May Iru Ekun gather everybody, may cover everybody, may nothing no happen to everybody. Anything Kara State, let's go there. +234 80 65 52 45 23. Then the second number is +234 70 33 27 43 92. Enemy ti yaju. Ẹ má bínú. Ọjọ́ mi lẹ́nu ni. Ẹ má bínú, but I just have to do this. Then I will still bring it back to this thing. So, ẹ̀yin ti borderline, ẹ̀yin ti border tẹ́ wà ní border Nigeria àti Mbolo súnmọ́ Nigeria yẹn, borderline. So +22 96 91 7558. See you again. Then the second number is +234 70 69 70 69 50. Well, +234 70 69 52 0903. So mo ṣe jọ nìyẹn máa mú wá sí kíní ẹ má wọrẹ ẹ̀yin ti Facebook ẹ tẹ try máa wẹ ti rí tí bá ti ń pe nọ́mbà yẹn ó ń já àwọn èèyàn bọ́lẹ̀ ni so tó bá yẹ pé Yorùbá ni mo fi ń pe nọ́mbà yẹn ní tí mò ń lo èdè tiwantiwa fi pe nọ́mbà yẹn wọn ò ní jẹ́ kó já wálẹ̀ ẹ má dá wọn lọ́wọ́ ṣe máa ṣe pàṣẹ àwọn nìyẹn pàṣẹ àwọn ti bòpò jù ẹ̀yin tẹ́ bá wà ń diaspora ẹ gba nọ́mbà tí n bá ti post ẹ follow wa tí n bá ti post ẹ so that ẹ send ẹ sáwọn èèyàn yín tó wà lé àwa náà ń ṣe àwa náà ń send ẹ ìtàwa náà rí àwa náà ń send ẹ sáwọn èèyàn wá pé ọ̀gádé tán bá jí ẹgbẹ́ mi ò ní millions tí mo fẹ́ kó lẹ̀ o nǹkan báyìí tèmi náà rí táwọn èèyàn ń ṣe tó dẹ̀ ń jẹ́ fún ọ̀wọ́ náà lọ ṣe ìtẹ́lẹ̀ bí wọ́n rí wa lórí platform wa yìí pé ẹ rí i pé máa ń post àwọn fídíò pé bó ṣe lè dáàbò bo rẹ máa pariwo wá dáàbò bora rẹ wá gbọ́n tó máa lò tó máa fi dáàbò bora rẹ tí wọ́n fi ní jí ọ gbé ṣẹ́mọ̀ gbogbo ẹ̀ la máa ń gbé wá sí orí òjíṣẹ́ yìí especially ní Facebook mo sábà ń gbé lọ TikTok torí ẹ̀yin tí Facebook mo like yín dáadáa mo like àwọn ti TikTok àwọn ti YouTube náà mo dẹ̀ like àwọn ti TikTok náà but you know for something to go fast and go viral very well ó wà lórí Facebook so that people will see it at least tó bá tẹ̀ fẹ́ sọ pé ó fẹ́ wo picture girlfriend jẹ́ kó máa gbé wá fún ẹ wàá tètè ṣe kí ni wàá grab your copy jẹ́ kó sáré screenshot ẹ̀ ni wàá screenshot ẹ̀ so now níbo lẹ́yìn wà tẹ fẹ́ kí n pe nọ́mbà jáde fún yín ẹ̀yà mò ń gbọ́ ẹ̀yin ti Facebook la máa ta sílẹ̀ ni níbo lẹ wà tẹ fẹ́ kí n pe nọ́mbà fún yín o gbogbo bí tá a wà lẹ́kìtì a wà ní Lagos State a wà ní Ogun State a wà ní Ọ̀yọ́ State a wà ní Kogi a wà ní Ọ̀ṣun a wà ní Ondo a wà ní Kwara a dẹ̀ wà ní border line so àwọn ibi tí a wà nìyẹn so ibi tá bá fẹ́ ibi tẹ́yin bá wà tẹ́ bá fẹ́ kí n pe nọ́mbà fún yín then let me know ẹ jẹ́ ká mú mi play music lọ́tẹ̀ kò sáyè music so omi tútù ló lè ṣe àti fáànù yìí ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ tẹ́wọ́n mo ṣe ń sweat bọ́ọ̀lù láì tẹ́ tó lọ dáná ọgì láì ṣe ń tó lọ dáná ọgì ẹ̀yin ti Facebook giveaway ṣì ń bọ̀ later but ẹ kọ́kọ́ ṣe kí ni ẹ kọ́ sẹ́ńpẹ́ náà let me say it's not that I'm not sure you put it let me just leave that side but you know we want to appreciate people comment but I just bad comments no comment is at least you buy data to comment let's give back even though we are not seeing money like that Facebook is not paying like before
but àtúnà yín bad ṣe ti yé wa so a ṣe ń bọ̀ giveaway ṣe ń bọ̀ láìpẹ́ but kò ń ṣe ní ìsìn but mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni. So níbo lẹ́yìn wà tẹ́tí ń wò wá tí ẹ fẹ́ kí n pe Iru Ekun security network fún yín so ẹ jẹ́ kí n mọ ibi tẹ́yìn bá wà so that a ní máa pẹ́ lórí ẹjọ́ a máa rojọ́ ṣé ti yẹ wa bẹ́ẹ̀ actually it's good to talk sometimes, you know. So let me call the number again. At least a ti wà ní 9 Iru Ekun ti wà ní 9 states náà ti wà báyìí so tẹ́ bá fẹ́ join gbogbo ẹ̀ ló wà ń bì gbogbo ẹ̀ ló ṣe kí ni gbogbo ẹ̀ ló wà ń bì tó dẹ̀ ṣe kí ni tó sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ call them so ẹ pè wọ́n tẹ́ bá ti pè wọ́n ẹ̀yin tó bá fẹ́ join Iru Ekun security network ni o ó ti yẹ kí n kọ síbẹ̀ gan lẹ́ẹ̀kan mo kàn kọ congratulations àmì mo kàn kọ good news ni má wọrí a máa tún ra wa ṣe lórí YouTube ẹ má bínú kóbìnrin rẹ yes I dey laugh well well. Then let me say something. Ẹ̀yin tẹ́ bá fẹ́ join Iru Ekun ẹ join ẹ with your heart. Ẹ má join ẹ pé ẹ fẹ́ wá betray wọn. Ẹ má join ẹ pé ẹ fẹ́ wá betray wọn tẹ́ ẹ bá ẹni tó bá dalẹ̀ àṣẹ kí ni á balẹ̀ lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ nísìn ẹni bá dalẹ̀ àṣẹ kí ni ọ̀dàlẹ̀ balẹ̀ kù ni ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ẹ ṣòótọ́. Then àwọn opponent yín ó ti yẹ yín bẹ́yìn àdìfọ̀gbẹ́nu sọ they are planning something mo ti sọ nínú fídíò tí mo post tí bàbá Èkìtì sọ they are planning something but I don't know what they are planning. That is why tẹ́yìn ọmọ Yorùbá fi lè ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ join security network Iru Ekun ẹ̀yin má jẹ́ kí yín mi lọ ẹ dákun tẹ́ bá fẹ́ join Iru Ekun security network ẹ fòótọ́ ọ̀nù ṣe ẹ má gbàbọ̀dè fún wọn tẹ́ ẹ bá gbàbọ̀dè ọ̀run yabọ̀ ni o kò ń ṣọ̀rọ̀ ẹnìkan everybody ló máa jẹ breakfast wàláì ẹ má gbàbọ̀dè ẹ fi òótọ́ ọ̀nù ṣe ẹ fi òótọ́ ṣe kí ni ẹ fi òótọ́ ọ̀nù ṣe ẹ má gbàbọ̀dè o ẹ má gbàbọ̀dè o ẹ má sọ pé ẹ jẹ́ n lọ débẹ̀ tí n bá débẹ̀ tán màá dàrú tí n bá débẹ̀ tán màá ṣe kí ni kó o tó sọ pé o fẹ́ da nǹkan orú kọ́kọ́ wọ ẹ̀yìn ẹ wò ṣé kí ni wẹ̀yìn rẹ wò fò lọ́rùn ogun wẹ̀yìn rẹ wò okay now ẹ̀yin fi yẹ ẹ̀sọ́ fi tẹ́ ẹ wà ẹ̀yin bàbá mi ẹ̀yin yàbí kí n máa porúkọ yín jáde ni àwọn ti TikTok yìí ó worst gan fún wọn gan very worsted ẹ má pè kọjú kan tún worsted tó bá jẹ́ pé à ń sọ̀rọ̀ ọkọ àtòbò ní ẹ má bínú ẹ̀yin ti Facebook yeah people will come ẹ má ń sọ̀rọ̀ family now people bó ṣe gbẹ́nìkan ṣe gbọ́kọ ọlọ́kọ bó ṣe gbàyàwó yíyàwó people will come but ẹ bá ń sọ̀rọ̀ gidi tó wà important sí life yín ẹ lè rí bíbẹ́ ẹ lè rí èèyàn kan bẹ̀ ibi tẹ́ ti máa rí wọn ní ibi tẹ́ ti máa sọ oríṣiríṣi tẹ́ ti máa drag àmọ́ ò dáráyè fún drag we don't drag here we don't shout you know we cool we mele yeah we mele ni. So let me continue. How many minutes láti lò ń bì ẹ̀yin tẹ́ bá join mi láti bẹ̀rẹ̀ how many minutes láti lò ẹjọ́ because ọmọ wà nílé ọkọ wà nílé a fẹ́ dáná oúnjẹ how many minutes láti lò ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ how many minutes láti lò. Mr. Taiwo Ìdòwò dà pé mo rí yín lẹ́ẹ̀kan bóyá ẹ ti sá lọ ní máa jẹ fún yín fine ní tẹ́ bá ti sá lọ ní Facebook. So tó bá fẹ́ join Iru Ekun security network wọ́n ti wà ní Èkìtì Lagos state Ogun state Ọ̀yọ́ state Kogi state Ọ̀ṣun state Ondo Kwara borderline níbo lẹ́yìn wà ń bẹ̀ kí n pè jáde fún yín ibi tẹ́yìn bá wà ní kẹ́ ẹ chọ́ ibi tẹ́mi gbogbo tẹ́mi ń rí àti ibi tán ti wà òun lè mí fi chọ́ yẹn so ẹ̀yin náà chọ́ ibi tẹ́yìn náà bá wà so that I will bring the number out so that you can give your people at home. Don't say that oh the number is not concern me. Tó bá fẹ́ join Iru Ekun security network ẹ rí pé mò ń tún sọ nọ́mbà ti wà ńlẹ̀ yín bó lẹ́yìn wà ń bẹ̀ kí n pè jáde fún yín
níbo lẹ́wà kí n pe nọ́mbà yẹn jáde fún yín kẹ́ ẹ lọ ṣe kí ni kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ fi ṣe tójú tì yẹ́ làparò fi ń ṣe kí ni ló fi ń ṣọ́rí tó jẹ́ pé táwọn ará gígan bá ṣe gígan ṣe yìí fún wọn ẹni kan pàmì lọ́rọ̀ gidi mo tẹ́ sọ ẹ má bínú ti mú ara mi ṣe máa fi ẹ má jẹ́ ẹ̀rín sálọ yá táwọn kan bá láwọn dé wọ́n ti bẹ́wọ̀ gan lákọ you know na azin asọmọkùnrin adábòbò rẹ now you defend yourself, defend your family. Enough is enough. Let's wake up. That's why I say that if you want to join with your good heart. Don't come here like you want to scatter everything. No, don't scatter everything. O ma padà tẹ́ tempo beni. Mr. Ekene Yomi Abbas, thank you sir. Ẹ káàsán sir, àbí ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́. If you want to join. Join if you are diaspora. Send it to your people at home. Let them join you. Ẹ ṣé sir. Let them join you. Iru Ekun security network. Ẹ jẹ́ tún pariwo síta fún báyà àwọn mìíràn sọ pé àwọn ò gbọ́. If you have any issue in your area, just call them. Call them. Tó bá fẹ́ join wọn. Ó máa fún yín náwọn number tó jẹ́ pé if anything happen in your area, àbí in your area, whatever, just call them. Mi sọ pé ọlọ́pàá ni wọ́n, but they are like ọlọ́pàá too. If anything happen anywhere, just call them. They will come. Ẹ join Iru Ekun security network. Ẹ má join àwọn tí ó bá yé yín jẹ́. Ẹ má join àwọn tí ó sọ pé kí ló ń ṣe. Because tó bá délé ẹ̀tàn igi dá yẹ́fò ni wọ́n. Ṣùgbọ́n ẹ join security network kẹ́ ẹ dáàbò bo ra yín, dáàbò bo ọmọ ẹ, dáàbò bo ara ẹ, dáàbò bo ìyàwó ẹ, dáàbò bo ìyá ẹ, bàbá ẹ, kó dáàbò bo ẹni tó nífẹ̀ẹ́ sí. Ǹjẹ́ ìdàbí sọ pé Iru Ekun security network ó ti wà lẹ́kìtì, ó ti wà ní Lagos state, ó ti wà ní Ọ̀ṣun state, ó ti wà ní Ọ̀yọ́ state, ó ti wà ní Kogi, ó ti wà ní Ọ̀ṣun, ó ti wà ní Ondo, ó ti wà ní Kwara state, ó ti wà ní borderland. So níbo lẹ́yìn wà dẹ́fẹ́ kí n pe nọ́mbà fún yín because àwọn kan ti sọ pé kí n write ẹ̀ kí n ṣe fídíò ẹ̀ máa ṣe fídíò ọ̀rọ̀ díẹ̀ máa wọ̀rẹ́ bọ́ ẹ̀já kọ́kọ́ ṣe wótòwótò wá bí ẹ̀já kọ́kọ́ ṣe lè ná fún àwọn míì tó jẹ́ pé wọ́n kàn máa ń come across page wa ni wọn kì í follow wa débi pé wọ́n máa tiẹ̀ like àbí pé débi pé wọ́n tiẹ̀ máa subscribe gan pàápàá. So níbo lẹ́yìn wà Mr. Ekene Yomi Abbas níbo lẹ́ wà ń bẹ̀ jẹ́ kí n mọ ibi tẹ́ wà kí n bá yín pè jáde kẹ́lẹ́ lọ bá wọn bẹ̀. Tó bá débẹ̀ pé ó fẹ́ lọ bàjẹ́ ó máa tẹ́bọ̀ ọbẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ ó tẹ́bọ̀ ọbẹ̀ ni ẹ jẹ́ ká ṣẹ́ra wa lọ́kan ẹ jẹ́ ká sọ pé enough is enough. Enough is enough. Mr. Wasiu, thank you sir. Bimbola, thank you for joining. Let's say enough is enough. Nǹkan pa wá tó ẹ̀rí kan gbà tó gbọ́n àwọn yẹn mo sọ ńgbà yẹn mo ní àwọn ọmọ yìí tí wọn bá fi wọn lẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀fà ó ju èjì lọ abẹ́lẹ̀ ṣe máa ń pòwe yẹn and mo dẹ̀ sọ̀rọ̀ yẹn gbà yẹn gbé ẹ jẹ́ kí n dákẹ́ ẹnu mi dúró mo kí fẹ́ máa ṣe live. Yeah, let me tell you the truth. There are some reasons that I don't want to be doing live. Because some things I say might come to pass in me, so I just have to clip my mouth. So then we'll my life from then not it. Show you what. Mo sọ gba yẹn pé release contract on release àwọn ọmọ. Mo dẹ̀ sọ pé kí gbogbo social media wọ́n má dákẹ́ o títí tán fi máa release àwọn ọmọ. I'm not happy. Ẹ má bínú èmi gan tí mo wá sọ̀rọ̀ yẹn gan. Mo kàn ṣe fídíò bí ẹ̀ẹ̀mejì lé lórí ni. But I'm happy that the social media dákẹ́. We are shouting. Even though tẹ́mi gan ọba lè post ní bàbọ́tà láti sọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ mo tún bá wọn share. And I'm happy that wọ́n fa àwọn yẹn lẹ̀. Tẹ́wájú wọn fa àwọn yẹn lẹ̀ ni. I don't know what is going to happen, but it's going to happen in a bad way. But thank God that wọ́n fi wọ́n lẹ̀. Fóònù kan bẹ́ẹ̀ kó máa repeat ààrẹ mọ́. That's why you have to join Iru Ekun security network. Join them. Collect their number. Kì í ṣe number girlfriend nìkan ni a máa kó sórí phone.
níbo lẹ́yìn wà torí mo ti pé gbogbo ibi tán wọ́n wà ní Lagos State, Ogun State, Ekiti State, Ọ̀ṣun, Ọ̀yọ́, Kogi, Ọ̀ṣun, Ondo, Kwara àti borderline wọ́n wà ń bẹ̀. Níbo lẹ́yìn wà tẹ́fẹ́ kí n pe nọ́mbà fún yín? Níbo lẹ wà tẹ́fẹ́ kí n pe nọ́mbà fún yín? Ṣé Èkó lẹ wà ni? Ṣé Èkìtì lẹ wà ni? Ṣé Ọ̀yọ́ lẹ wà ni? Ṣé Ọ̀ṣun lẹ wà? Kogi lẹ wà ni? Ondo lẹ wà ni? Lagos State lẹ wà ni? Àbí Kwara State lẹ́yìn wà? Ẹ jẹ́ kí n mọ ibi tẹ́yìn wà kí n pe nọ́mbà jáde fún yín. It's not that à ń fi nọ́mbà ṣàwọn o àti pe nọ́mbà mo ti pe nọ́mbà bí ẹ̀mélòó kan látẹ̀kan torí ẹ̀yin tó bá yẹ̀ṣẹ̀ ń jẹun sọ pé nọ́mbà tó fẹ́ pẹ́ jà wèrè àti pe nọ́mbà ẹnu ti fẹ́ bó látẹ̀kan. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nìyí fún ẹ̀yin tẹ́ fẹ́ padà fún ẹ̀yin tẹ́ fẹ́ padà gbọ́ nọ́mbà yín tẹ̀ṣẹ̀ ń join wa tẹ̀ṣẹ̀ ń wọlé tẹ̀ṣẹ̀ ń bọ́ta. Thank you. This is Rejoice Lucky. Thank you for the like on TikTok. Thank you very much. I really appreciate. So let me call the number again, but I have to call the number in Yoruba. Good. Ẹ wà ní Ogun State. Yeah. But Yorùbá máa fi pé o tí máa pè ní English. Tí máa kà fún yín ní 1 2 3 Facebook wọn kì í gbà kéèyàn máa pe àwọn nọ́mbà yẹn, gbogbo platform wọn kì í gbà kẹ́kọ̀ọ́ máa pe nọ́mbà ẹni yà. Okay. Ẹ ṣeun sa Mr. Sikiru Fatai, ẹ ṣeun sa Mr. Adetifa Adeleke. So ẹ wà ní Ogun State. So tí Ogun State ní plus ẹ jẹ́ sáré pè ní fast ní ẹ jẹ́ pè ní normal kìíní tá a gbọ́. So ẹ̀yin tí Ogun State plus 234 ṣe ń kọ́lẹ̀ 80 55 83 51 14 ìyẹn ti Ogun State. Ẹ pè nọ́mbà yẹn, ẹ pè wọ́n. Nọ́mbà méjì náà filẹ̀, ẹyọ kan mo sì pè fún yín yẹn. Ẹ jẹ́ kí n pe ìkejì fún yín ẹ̀yin tí ẹ wà ní Ogun State plus 234 80 30 38 54 83 51. Ṣé ti yára bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yin tí ẹ wà ní Ogun State o mo ti pè fún yẹn. Tí ẹ bá gẹ̀tẹ̀ dáadáa ẹ lè kọ síbẹ̀ pé kí n tún pè fún yín, á tún pè fún yín because ìdáàbòbò yín òun ló di àwa lógún, especially àwa tá a wà ní diaspora. Thank you Mrs. Lucky. Thank you very much for the like. Thank you very much. I really appreciate. Òun ló jẹ wá lógún. Ìdáàbòbò yín ló jẹ wá lógún gidi. Ẹ rí pé most of us that we are in diaspora, àwa là ń gbé anything concerning Yoruba land, anything concerning Nigeria, any information, we bring it out. Actually, we see the information online, but we have thank you, sir, Mr. Prince Jumi Ade. Ẹni pé wàhálà máa ń gbé kíní ẹ̀ because the reason is that internet tiwa unlimited ni. Àwọn míì náà ṣe unlimited in Nigeria máa ń ṣì mí gbọ́, but we see the information fast before some people in Nigeria see it. Okay, nọ́mbà kejì tí Ogun State àbí plus 234 80 38 54 83 51. So nọ́mbà kejì nìyẹn. A máa ṣe gbé sí orí platform, but máa lọ gbé sí, ó máa wà ní YouTube Òjíṣẹ́ plus láti kò Òjíṣẹ́ ẹ̀ dẹ̀ fi plus báyìí sí. Kì í ṣe pé máa kọ plus òpìlẹ̀ yù kìíní kan yẹn ẹ máa kọ yẹn o, ẹ kàn fi plus báyìí sí ó tán, ó máa wà ń bẹ̀, bọ́ mi ò tí ì gbé síbẹ̀. Tá bá parí live nǹkan ní Facebook la máa ṣe lọ ṣe, tá máa ṣe lọ gbé sí ibẹ̀. So níbo lẹ́yìn wà tẹ́ fẹ́ join Iro Ekun security network? Ẹ jẹ́ kí n mọ bí tẹ́ wà, kákan bá máa pe nọ́mbà dànù. Ẹ má pè wọ́n pé ẹ mú wọn ṣe é o. Ní ìsìn báyìí ojú ajá ṣe kí ni? Ojú ajá ń ṣẹ̀jẹ̀. Ọ̀rọ̀ mi ti yé yín, ojú ajá ń ṣẹ̀jẹ̀ ni o, kò sọ̀rọ̀ eré o. Kò sọ̀rọ̀ eré o, kò ṣeré Moscow. Ẹ já jókòó dáadáa. Kò ṣeré ṣe kí ni? Kò ṣeré ní Moscow. Ohun tá ń tà lélẹ̀ yìí tẹ́ bá wà ní diaspora, ẹ bá wa ra aṣọ wa, gown, top,
gbogbo ẹ̀ ìta àrán tàǹtà àníkàfihàn polówó ọjà. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ jẹ́ fi ṣí bísínẹ́sì fún ìyàwó yín náà tẹ́ wà ń diaspora tẹ́ fẹ́ máa gbé wá láti Nàìjíríà máa fi 15 euro 20 euro gbé wá bá a ṣe ń gbé nìyẹn. So ẹ contact wa, ẹ message wa, àjọ máa ṣe bísínẹ́sì papọ̀, a máa tà fún yín ní wholesale. Ẹ̀yin náà ṣe kí ni ẹ máa tún ta, ìyàwó yín á máa tún ta, ó lè gbé lọ fáwọn òyìnbó wọn tọ́jọ́ mi àsẹ́ǹdẹ̀ Nàìjíríà ní láti ń gbé wá o, but I'm the one that I'm sewing my things here. So ẹ máa gbé, ẹ lè rà fún ìyàwó yín, wọ́n máa fi ṣe business, wọ́n máa gbé lọ síbi iṣẹ́, wọ́n máa tà, ẹ lè máa tà fún àwọn òyìnbó tẹ́jọ́ ń bá ṣiṣẹ́, àbáwọn black yín náà tọmọ kékeré wà láti 5 years títí di 15 years ó wà. So bó ṣe jẹ́ nìyẹn, sáré fìyàn polówó ẹ̀ náà sọ inú yàrá rẹ̀ ló wà, nínú ní yàrá kan láwà, inú ṣọ́ọ̀bù láwà, àní kí n lélẹ̀ ẹ ti rí bẹ́yẹn. So ibi táwa nìyẹn. So níbo lẹ́wà? Oh, you are welcome, sir. Níbo lẹ́wà tẹ́ fẹ́ ká pe Iru Ekun security network number fún yín? Ẹ jẹ́ kí n tún máa pè lẹ́yìn. So ibi tẹ́yin bá wà, ó dà pé yẹn ló máa pè wá, kákan máa pe nọ́mbà dànù. Ibi tẹ́yin bá wà ẹ jẹ́ kí n mọ̀, wọ́n wà ní Èkìtì, Lagos, Ogun State, Ọ̀yọ́ State, Kogi, Ọ̀ṣun, Ondo, Kwara State àti borderline. So ibi tẹ́ bá wà ẹ jẹ́ kí n mọ̀ ibi tẹ́ ẹ wà. Ẹ jẹ́ kí n mọ̀ ibi tẹ́ ẹ wà. Ẹ dáàbò bora yín. Ẹ dáàbò bora yín. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa ohun tí mo rí kí ilẹ̀ tó mọ́ yìí. Ẹ bá wa sọ fún àwọn Nigeria doctor generally pé kí wọ́n ṣọ́ra ṣe o. Mi ìfẹ́ ńlá gbogbo ọ̀rọ̀ yìí tán, in fact mi ìfẹ́ sọ rárá, but I just have to go to ṣe rántí ní sí this is my opportunity, I have to come and say this thing before àjẹgbá. People know me about that. So ẹ bá wa sọ fún wọn ohun tí mo rí lágbára, but pé kí àwọn hospital kan ṣe kí ni, kan ṣọ́ra ṣe, àwọn doctor, àwọn nurse, Ọlọ́run ní já rí ohun tó jẹ́ pé gbogbo ẹ̀ máa di trata yanyan scatter ó yẹ kí wọ́n máa bà gbogbo hospital jẹ́, wọ́n máa fọ́ gbá fáwọ́ pànìyàn rẹpẹtẹ. Ọlọ́run ní jẹ́ ká rí o. Ẹ bá wa sọ fún wọn pé kí wọ́n ṣe kí ni, kí wọ́n rọra ṣe. Àwọn ló ní ẹ̀mí, Elédùmarè ló ní ẹ̀mí ènìyàn, ṣùgbọ́n àwọn ló gbé fún, àwọn ni Elédùmarè gbélé lọ́wọ́ pé tí nǹkan báyìí bá ń ṣèyàn lọ bá dókítà ẹ̀, wọ́n yẹ̀ ẹ́ wò, tán bá examine ẹ̀ tán fún ẹ ní nǹkan tó máa lò. Àwọn tó bá dẹ̀ fún ẹ ní nǹkan tó máa lò, àwọn náà ló tún lè fún ẹ ní nǹkan tó máa lò tó máa fi páyín, àwọn náà ló máa fún ẹ ní nǹkan tó máa lò tó máa fi ṣe kíni, tó máa fi wà láàyè. Ẹ bá wa sọ fún àwọn Nigeria doctor pé kí wọ́n ṣe kíni, kí wọ́n ṣọ́ra ṣe. So Iru Ekun security network is still on board. That we are talking about it. So let's go there. If you're in Lagos, if you're in Ekiti, bá ṣe ẹ jẹ́ kí n kọ́ kí n pè é bá ṣe fi síbẹ̀ ti rí this it. Àwọn míì máa ti rí ní platform káàkiri, but mo ti rí pé kò tí go viral dáadáa. So torí ẹ̀ la fi ní ẹjẹ́ mú wá, ẹjẹ́ àjẹkáwa náà gbẹnu dákẹ́, ẹjẹ́ káwa náà sọ tiwa. Àwọn tó bá máa gbọ́ máa gbọ́, àwọn tó sì ní gbọ́ ní gbọ́, ńlá ṣùgbọ́n àwọn tó bá gbọ́ tó bá wà dáa ṣùgbọ́n send ẹ̀ sáwọn èèyàn ní ilé. Ìwọ tí o wà ń diaspora, thank you for the like. Ìwọ tó wà ń diaspora tí o ní èèyàn nílé, ẹ send ẹ̀ sí wọn. Tó bá wà lẹ́kìtì, tó bá wà ní Lagos State, tó bá wà ní Ọ̀ṣun, tó bá wà ní Ondo, tí o bá wà ní Kogi, tí o bá wà ní ìmọ̀lótúwà Kwara State, tó bá wà ní Ọ̀yọ́ State, tó bá wà ní Ogun State, ẹ sọ bí tẹ́ bá wà ká pè fún yín, ẹ lọ bá wọn, ẹ pè wọ́n, wọ́n á sọ bí wọ́n wà, nǹkan tẹ́ bá máa ṣe tẹ́ máa fi join, wọ́n á sọ fún yín. Mr. Oriyomi Hamlahi, ẹ má bínú, ẹ káàsán sà, níbo lẹ wà ń bẹ̀? Ṣé diaspora lẹ wà? Níbo làwọn ènìyàn yín wà nílé? Ká pé ibi tí dẹ ti máa lọ join Iru Ekun security network fún yín. Níbo lẹ wà ń bẹ̀? Ká pé fún yín, kẹ́ ẹ send ẹ̀ sáwọn èèyàn yín, kán lọ ṣe kíni, kán lọ darapọ̀, kán lè ṣe kíni, kán lè dáàbò bora wọn, torí pé a rí pé ohun tó lè ṣe òun náà lèyí.
kí kálukú ṣe kí ni kó dáàbò bora rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ òun náà dẹ̀ ló fà á tí Chief Sunday ọmọ Adéyẹmọ àti àwọn president wa Tinubu tí wọ́n fi ní ó yá Chief Sunday Igboho ìwọ ni mo trust ṣe kí ni lọ máa ṣe kí ni so bó ṣe jẹ́ nìyẹn níbo lẹ́yìn wà ń bẹ̀ ẹ jẹ́ kí n mọ ibi tẹ́ wà Mr. Oríyọmí àbẹ́yìn ní Oríyọmí Hamzat we joke a lot. So now stay tuned, let me call the number again. Ẹ̀yin tí Èkìtì state ẹ bá wà ní Èkìtì state mo ń wo comment yín o so mo fẹ́ mọ bí tẹ́ bá wà but let me just call the number once again. Ẹ̀yin tí TikTok ṣe lẹ́kàn fly lọ lẹ́kàn fly bọ̀ lẹ́kàn fly lọ lẹ́kàn fly bọ̀ n tá ṣe yìí especially ní TikTok òun ló lè help because ní TikTok tẹ́ bá post some this thing need because tí máa post it TikTok I won't talk at all I will just post it there. You know, TikTok ìdábàjẹ́ ti rí pé poster lẹ fi síbẹ̀ good evening sir Mr. ẹ má bínú Kamadin ọlọ́run bẹ good afternoon good evening ẹ kálẹ́ sà tẹ́ bá post ẹ̀ síbẹ̀ TikTok ò ní bá yín ní jẹ́ kó review kò ní débi tó yẹ kó dé àwọn tó ní ìdí information yẹn kò ní dọ́dọ̀ wọn especially ní TikTok wọn ò ní jẹ́ kó dọ́dọ̀ wọn so torí ẹ̀ la fi ń ṣe nǹkan tá à ń ṣe yìí but unfortunately èèyàn kan ló ń wò wá ní àdúró bíi 24,000 followers ta ní TikTok imagine that is crazy that is not massive baby you know so let's go back again if you're in Ekiti state listen attentively ẹ jẹ́ kí n pè ní normal kìíní tá a gbọ́ normal orin tó bá wọn kan sá lọ tó bá wọn kan tó gbé kúrò that's the whole cup of tea I'm talking about the media that I'm using, you know. So ẹ̀yin tẹ́ wà ní Ekiti state +22959701788 that's number 1. Number 2 is +2348062143332. Tẹ́ bá fẹ́ kí n pè fún yín bẹ̀ tẹ́ bá get tẹ́ bá gbọ́ dáadáa ẹ jẹ́ kí n mọ̀. Ẹ̀yin tí Lagos state ẹ ṣáà wọ́n ti launch ẹ̀ ní Lagos state bọ́lẹ̀ mi ò mọ ibi tó wà. Ó wà ní Ṣómólú Bariga but you know side ibo street ibo so just call this number. Ibi báyìí la wà street báyìí la wà o Mr. Aremu thank you for joining o Mr. Olúfúnkẹ́ Joseph Mr. Aremu Ajayi Káyọ̀dé thank you sir. Ẹ lè join platform wa náà ẹ lè join membership wa náà ní Facebook gbogbo bó ṣe ń lọ ní káàkiri àgbáyé la máa ṣe kí ni la máa ń gbé wá fún wa àti ohun tí Elédùmarè tó bá fi hàn wá a máa ṣe kí ni a máa mú wá sí on board. Yes sir thank you sir Mr. Ọlọ́runbẹ Mr. ẹ má bínú Kamadin Kamadin yeah Mr. Kamadin Ọlọ́runbẹ thank you sir ẹ ṣé gan sir. So internet máa rí bá fi hàn wá a máa ṣe kí ni a máa mú wá àwa náà la sọ nígbà tí omijé ojú mi ń gbà yẹn but unfortunately anyway ìyẹn ti lọ náà ṣùgbọ́n èmi á sọ wípé ẹ má jẹ́ ká túra lẹ̀ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká dira ìwọ tó lóògùn tó láyẹta tó ní kankan wọ́n ti wá gbé ìrẹ́kùn security network ó tètè ṣe kí ni ó tètè bẹ́ mọ́ kàn fẹ́ di ẹgbẹ́ gan lásán kó sọ pé ọmọ ìrẹ́kùn security network ni mí o wọ́n á sọ ẹlẹ́ náà sọ ìdíje àgbéjúlẹ̀ là ń gbége léra wọ́n sọ ọ́ lẹ̀ ní ọ́nà àwọn ò fẹ́ wàhálà Ìgbòho o àwọn ò fẹ́ wàhálà ọmọ Ìgbòho o I'm not kidding I'm not joking I'm just laughing you know. Mo kàn rẹ́rìn because mo jẹ́ èèyàn kan tó wà jófíà tó máa ń rẹ́rìn dáadáa so that is why it doesn't mean I'm laughing but I'm laughing but I'm not laughing I don't know. You just call them oh you are in danger ìrẹ́kùn security network ibi báyìí ló ń gbé yín lọ before you know it everything will be settled yeah everything will be settled
No more ransom paying. No more. You can tell them it if 20 years go job, they will just sell it. In the clinic of ice, in the clinic of closing of ice, I better say my they will just sell it. When they feel release and when you want, at the end of the day, they want to be, want to, you know, all this kind, all this, oh my gosh. Imagine saying you go tabo. And that keep anyone. So, Imbole, you want be Mr. Kamadin, Imbolewa. Imbolewa, the buffet join your record. Ìwọ tó fẹ́ fi tinú tọkàn join Iro Ekun tó fẹ́ dáàbò bo èèyàn ẹni ò kì í ṣe ìwọ tó fẹ́ lọ ṣalamí o tó bá ṣalamí ẹni bá dalẹ̀ á ṣe kí ni á balẹ̀ lọ èmi ń tẹnu mọ́ o ẹni bá dalẹ̀ á ṣe kí ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á ṣe kí ni á balẹ̀ lọ tó bá fẹ́ fi tòótọ́ ọnú join dáàbò bo àwọn èèyàn rẹ tó bá tẹ̀ sọ pé ò fẹ́ join ò fẹ́ wá dàrú ni rántí wípé ọ̀run yabọ̀ òun ṣọ̀rọ̀ ẹnìkan tó o bá dàrú lẹ́ni tí wàhálà bá dé ládùúgbò rẹ kò sẹ́ni tó o fẹ́ pè. Ìbẹ̀jú Lẹ́kì Lagos State náà ní Ìbẹ̀jú Lẹ́kì wà. So ẹ jẹ́ kí n pé àwọn tẹ́ máa pè ní Lagos State. So òun ní +234 70 32 18 ṣé ń kọ́lẹ̀ 97 86. That is number one kan nìyẹn. Number kejì +234 90 75 55 05 54. So number one nìyẹn ti Lagos State. So dẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kì. So àwọn tẹ́ máa pè nìyẹn tí ẹ máa fi sọ pé ókè o mo fẹ́ darapọ̀ ní tọkàntọkàn ní o mi ò fẹ́ wá bàjẹ́ o mi ò fẹ́ wá ṣe alámí o tọkàntọkàn mo fi darapọ̀ o kí n lè protect àwọn ẹbí mi ẹ̀já mú mi sí. Ẹ jẹ́ ká gbára wálẹ̀ ní ọwọ́ àwọn ará bí. Ẹ jẹ́ ká gbára wálẹ̀. Enough is enough. Alákùkọ níbo lálákùkọ wà ṣebí Lagos State náà lálákùkọ wà Ogun State ló wà. Ẹ kàn sọ pé alákùkọ níbo ló wà àwa ti kúrò lé tipẹ́. So even though tí wọ́n wà Lagos mi ò mọ bí kankan rárá ju àdúgbò mi lọ àti kí n lọ rajà kí n wọlé ó tán. So alákùkọ níbo ló wà sà ṣé Lagos State ní àbí Ogun State àbí Kogi àbí Ọ̀ṣun àbí Ondo àbí Kwara State níbo ni alákùkọ wà Mr. Oriyomi. Ẹ jẹ́ ká mọ̀ bí tí alákùkọ wà. If you want to join Iro Ekun Security Network, we are trying to bring the number for you guys so that you can, call them, so that when you call them, you join them for your security purpose. That's what we are doing here. Actually, we are still going to post the number, and then, like this video now, when I'm talking about it, then I will post the number beside the video. I'll put it on my YouTube channel, but I'm not now. I'm not posting it now because I'm still, I'm still talking about it, because if I post it now, some people, they cannot see it again. They have already seen what they want to see. They have already heard what they want to see. Here, you got no effect on people. You got no effect on people want to bomb you by, So then some people, anyway, tẹ́bá dúró sórí page yìí ẹ máa padà rí. Tẹ́bá dẹ̀ rí pé mi tètè post ẹ̀ sí Facebook because mo ti wulẹ̀ ń ṣe live ní Facebook tẹ́lẹ̀ fún tó ti yé wa. So ẹ lọ wò ní YouTube ẹ rí ń bẹ̀. By God grace lọ́la ó yẹ kó wà ń bẹ̀. Tábà yọ̀lẹ̀. So ẹni Lagos State, okay, Lagos State ló wà. Òun náà mo dẹ̀ pé lẹ́ẹ̀kan. So ẹni tẹ́ wà ní Lagos State +234 tí n bá ti yánu jù ẹ sọ o. In my post, I'm not worried. Bring them on video. Mama, one now, of course, but you don't have to do it here for some people, because but Mama go watch the video to Mama post here. Some people may not have time to see it again, And the bani came watch the video, see, kini. O mi pe e mani láti follow wa nìyẹn so that you can see it,
So ẹ̀yin tẹ́ wà ní Lagos State ẹ jẹ́ mo fi lẹ́ẹ̀kan sí fún yín +234 70 32 18 97 86. That is number one yẹn. Number two +234 mighty kuntie 90 75 55 05 54. That is second number. Ẹni Lẹ́kì lẹ́wà Lẹ́kì ṣebí Lẹ́kì Lagos State náà ní Lẹ́kì wà òun náà ní nọ́mbà wọn náà ni mò ń pè fún yín nọ́mbà wọn náà mò ń pè fún Lagos State. Tí ẹ bá nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé tẹ́ bá pe àwọn tí nọ́mbà tí mò ń pè jáde fún yín ẹ wá sọ fún wọn pé òkè sáìdì bíi báyìí lẹ́wà Lẹ́kì o bọ̀ mi mọ bó ṣe ń ṣe bọ̀ nǹkan tó ṣàwà ń bì náà ní Lagos State àrà rokọ lọ́wọ́ fàrokọ ṣe pẹ̀lú nǹkan tó ti fojú àwọn ọmọ Yorùbá rí àrà rokọ náà no. So pẹ̀lú nǹkan tó fojú àwọn ọmọ Yorùbá rí níta tó wá rí opportunity pé Iru Ekun security network is outside to protect us. We have to talk about it and talk about it until millions of Yorubas join. So that is what we are doing here. So we are not playing, we are not capping. Okay? I'm saying, stop capping now. We are not capping. Yes, we are saying the truth. Yeah. And TikTok, you're my guy for you. Maybe I should off my TikTok and come back again. So that into Facebook and emotion, yeah, enjoy lower. So Lagos State. So I will still bring it on board. Am I worried? And into Lagos State, I can pay for you like +234 70. That is 70 32. Ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn ló jẹ́ kí n máa slow down. Ẹ ti kọ 32. Ó yẹ wá kọ 18. Then ẹ wá kọ 97. Ẹ máa wá kọ 86. Ìyẹn number one nìyẹn. Number two ti Lagos State Iru Ekun security network. The second number is +234 90. Ṣé àpò 70 nìkan lákọ̀ọ́kọ́ ẹ má ṣì gbé síra wọn 90 75 55. Ṣé àti kọ́ 75 55 05 54. Òun ni ti Lagos State. Ẹ pè wọ́n pé Ìbẹ̀jú Lẹ́kì lẹ́yìn wà. Wọ́n á sọ ibi tí wọ́n tún wà bẹ́ẹ̀ náà wọ́n ṣe kíni wọ́n á sọ fún yín. If you are in diaspora, pick the number, send it to your people at home. Kó má di pé ẹ máa lọ máa ta gbogbo nǹkan tẹ́ ẹ ní ọlọ́run ìjà máa ta gbogbo nǹkan ta nítàn o. Omi tó lè ṣe nìyẹn omi tútù. So bí ó ṣe jẹ́ nìyẹn o. Mr. Abeni Fadípẹ̀ níbo lẹ wà ń bẹ̀? Níbo lẹ wà? Ṣé kí n máa porúkọ yín bọ́ta? Kí n máa porúkọ yín bọ́ta? Kẹ́ ẹ lè dáàbò bóra yín ní gbogbo ohun tá a ṣe. Tá bá fi dínà àwa tàwa ní diaspora, we just be looking, a máa ṣe kankan wá. Ta ló kan rí iná? Tá bá ní kò kàn wá o, a ò lè sọ. Tá bá ní kò kàn wá o, a ò lè sọ. A lè sẹ́ni tó kàn wá o làfi ní. Ó lè kẹ́ni tó kàn wá o làfi ní mímórí yẹn ṣá. So that is why we are bringing Iru Ekun security network number for you guys that you can call them and secure your life, secure your children's life, secure everything about yourself that you want to secure. Yeah. Okay, for example, there's one video that I post on TikTok. Unfortunately, TikTok did not allow the video to go viral. That's fine by me. But I post the video on Facebook, and I think the video still try. Okay, what I want to talk about the video is that, tó bá jẹ́ pé ẹni tó ní oko yẹn tó join Iru Ekun security network immediately tí ó rí pé wọ́n ṣe kíní nínú oko òun ìwé ikọ́ Iru Ekun security network, they will help him. That's what I'm saying. Tó bá jẹ́ ẹni tó ní oko yẹn tó dé oko ẹjọ́ kejì tó rí pé wọ́n ti bá kó ṣe bẹ́ẹ̀ yín náà rí fídíò yẹn náà àgbàdo tó ṣẹ̀ṣẹ̀ mú pẹ̀lú bí ibẹ̀ yẹn ṣe tóbi tó millions ẹ̀yẹn fi ẹ́sìsì òun náà máa fi kọ́ ebè tó máa fi gbin àwọn kinní yẹn tó fi wá ń dàgbà wọ́n jẹ́ kó dàgbà wọ́n ti jẹ́ kó wu àwọn jẹ́ kó wu àgbàdo rárá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gé dànù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó bá jẹ́ pé nìyẹn join Iru Ekun security network
ó máa ṣe kí ni àwọn people yìí ò ní jẹ lọ wọn ò ní jẹ lọ. So Prince Adekunle Abiodun ẹni ẹ wà ní Ọ̀yọ́ state okay ẹ̀yin tẹ́ wà lọ́yọ́ state ẹ jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé má ṣe bá ra post ẹ̀ but tí má máa post ẹlòmíì lè máa wà available láti rí torí àfi kọ́kọ́ ń ṣe léyìí náà. You know, some people, they are very, very busy. But the little time don't feel online, láti fi ṣe kíní. Actually, I will still bring it on board, you know. I'll still bring it on board. And then bring them on video. I will bring them on video. So, ẹni ẹ wà ní Ọ̀yọ́, ẹ̀yin ti Ọ̀yọ́ state, ẹ mú bá ìròyìn, ṣe ti mú bá ìròyìn, àbí pẹ́ńsù, gègé àti kátàdá, àbí ní máa ń pè ìwé àti báírò, ẹ ti múlẹ̀ ẹ̀yin ti Ọ̀yọ́ state +234 80 80 ẹ jẹ́ kí n pè lẹ́yọ kọ̀ọ̀kan 80 84 54 9065 ìyẹn ti Ọ̀yọ́ state. Then the second number is +234 81 68 24 25 23. So ẹ̀yin ti Lagos state ẹ̀yin ti Ọ̀yọ́ state nìyẹn ẹ̀yin ti Ọ̀yọ́ state nìyẹn ẹ má ṣe padà bring it on board but you just have to do this one for now so that you know for some people you know tábà máa gbé bọ́ta ẹlòmíì lè má rí mọ́ and then this number is very 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 important. You may say, oh, you don't need this now. Torí pé wọ́n ti dá àdúgbò ẹ̀ ni. Àwọn dá àdúgbò ló máa tó mọ̀ pé, you need that more. Abeg, I need this number. Where is this number that this suggestion is talking about that day? Where am I going to see it? Yo? It's better you see it now or you write it now. Write it down when we are talking about it or we are bring so number. Yes, just write it. Then write it, the name Iru Ekun Security Network for emergency. In case you are in emergency, in case you are in somewhere that you need protection, you know, and they are not working alone, they are working with the government, you know. Everywhere, government always supporting them, police, soldier, and whatever, they are going with them. So that's good. That's massive, baby. So, if you want to join Oro Ekun Security Network, let me know. Where are you watching me from? Imbo lẹ́yìn wà. Ṣékò lẹ́wà ni àbí diaspora lẹ́wà. Even though you're in diaspora, you can copy the number, send it to your people at home, let them go and join the Oro Ekun Security Network so that they won't be, you know, it will not affect you because tí wọ́n gbé àwọn èèyàn lásán ìwọ tó wà ní diaspora ló máa forí ko. No be small thing o. Àwọn ni kò máa kó wá ni. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So if you want to join Oro Ekun Security Network, let me see you say hi. Say hi. If you want to join Oro Ekun Security Network, let me see you say hi. You say hi. Hi, I want to join. Go. Clock it. Ẹ má bínú jàre. Ẹ má bínú. Ìwọ tó fẹ́ join Oro Ekun Security Network. Security Network. Ẹ jẹ́ ká mọ̀ bí tí ẹ wà. Mr. Prince Adekunle Abiodun ṣé ti get number yẹn bẹ́yìn àbí? Mo ti gbọ́ à ń bring ẹ̀ wá sí board ẹ má worry. But kò ń ṣe ní. Kò ń ṣe mi lè sọ ṣọ́ bóyá lẹ́yìn àbọ̀là because we have to download and ọ̀la ló máa jẹ́ because a bá ṣe fídíò ní ìsìn a lè download immediately, you know. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So a máa post ẹ̀ sí YouTube wa. Ṣé ti ní ma bẹ́yìn àbọ̀ a máa post poster yẹn sí. Okay, maybe let me do it like this. Tọ́wọ́ fẹ́ bring ẹ̀ on video. Ma post poster yẹn sí orí page yìí. Ma post ẹ̀ síbẹ̀. Maybe later today, yeah. Ma post ẹ̀ síbẹ̀. So later today, me sọ pé time by because I think we are in 8 o'clock, 8:06 by. Then Nigeria is 7:06, I think. So, but I will post the number. Bam. I want to confirm my pay. Yes, the number is real. The number is not number that you'll be checking. No, the number is real, genuine, legit number. So, bó ṣe jẹ́ ni. Ẹ má worry, I'm post ẹ̀ fún yín, Mr. Prince. I'm post poster yín. Àwọn mi lè ti rí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. Àwọn mi lè má ti rí. So, fún ẹ̀yin tẹ́ bá ti rí, I'm post ẹ̀.
àwa ti post ẹ screenshot ẹ pam or kẹ́ save ẹ sórí phone yín ibi tẹ́ bá wà or kẹ́ copy number yẹn tẹ́ bá ti copy number yẹn ẹ fi save ẹ Iru Ekun security network. So tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ if any emergency just call them. They're at alert anytime, in the midnight, in the morning, in the afternoon, anytime they're at alert. So being Osheje Niye. So where are you watching me from? Or yeah, let me say that so that I can call the number for you. Call them. You want to join Iru security network. Michael Niyi Olanitola. Olanitola is watching. Thank you for watching. So let me pe àwọn ibi tí Iru Ekun security network tó wà fún yín lẹ́ẹ̀kan sí kí a tó máa round up. Ohun gan ti ń há díẹ̀díẹ̀ kò easy. So Iru Ekun security network wọ́n wà ní Lagos State, wọ́n wà ní Ekiti State. Ẹ̀yin ará Ekiti ṣe ń gbọ́ o. Wọ́n wà ní Ekiti State, wọ́n wà ní Lagos State, wọ́n wà ní Ogun State, wọ́n wà ní Ọ̀yọ́ State, wọ́n wà ní Ọ̀ṣun, wọ́n wà ní Ondo, wọ́n wà ní Kwara, wọ́n dẹ̀ wà ní border line, that is border. Wọ́n wà níbẹ̀ náà. So ẹ fún wa ní ẹ fún wa ní star now. Yeah, you know. Ẹni àwọn ọ̀ṣẹ́ tó wọ́n sọ pé ẹ fún wa ní star, ẹ fún wa ní gift, ẹ fún wa ní kinní kan. We are just saying it. We are just about to sọ òyìnbó yẹn náà. When we are seeing the star, the roses, whatever, it's ó máa ń díjà bẹ́ẹ̀ kí n ṣe sọ òyìnbó yẹn, má jẹ́ ṣe òyìnbó sọ. Ó máa ń díjà wá pé people like what I'm doing, you know. People, you know, they respond. No, àbí kíní ló dé àrùn. People will so tẹ́ bá ń fún wa ní star, tẹ́ fún wa ní roses, tẹ́ ṣàn fún wa ní nǹkan tẹ́ bá ní, ó máa ń díjà wá tá bá ń ṣe live pé even though ó kéré kò kéré kíní kan ló ń sọ ní dáhùn, but tẹ́ bá ń fún wa ó máa ń help wa, ó máa ń díjà wá pé okay èèyàn tí ẹ sọ̀rọ̀ dànù bó jẹ́ 1 cent ní 1 cent náà tó bá lọ jí wọ́n mú ọ bó jẹ́ 5 cent náà ní ààrẹ láàrẹ ṣòkòtò kíní ṣòkòtò ọlọ́pàá. So Iru Ekun security network. So ibi tán wà then Ekiti State, Lagos State, Ogun State, Ọ̀yọ́ State, Kogi State, Ọ̀ṣun State, Ondo State, Kwara State and border line. Níbo lẹ́yìn wà ńbẹ̀ tí ẹ fẹ́ kí n pè fún yín. Torí mo ti pe àwọn nọ́mbà yẹn bíi several times nísìn. Níbo lẹ wà? Àwọn tó wà ní Lagos State wọ́n ti sọ bí táwọn wà, mo ti pe nọ́mbà fún wọn. Àwọn tó wà ní Ọ̀yọ́ State wọ́n ti sọ bí táwọn wà, mo ti pe nọ́mbà fún wọn. Àwọn tí wọ́n wà ní Ogun State náà mo ti pe nọ́mbà fún wọn. So níbo lẹ́yìn wà tí ẹ fẹ́ darapọ̀ mọ́ Iru Ekun security network? Ẹ jẹ́ ká mọ ibi tí ẹ bá wà so that ẹ̀yin náà lè ṣe kíni, ẹ lè darapọ̀ mọ́ wọn. Torí pé wọ́n máa ń ní pé tójú tìyẹ́ lápárò fi ṣe kíni, tójú tìyẹ́ ni àparò fi ń ṣọ́rí. Níbi òní bá wà o, ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ kí ibi bá òun náà máa ṣe kíni. Wọ́n máa ń sọ wípé ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n á ṣe kíni, á tilẹ̀kùn gbọ̀n. So bí ó ṣe jẹ́ nìyẹn. So before we round up, let me call all the number once again before we round up. Let me start from Ekiti State. If you are watching us from Ekiti State, say hi. Say clack it. Am I done, Jerry? So Ekiti State Security Network +22 95 97 01 788. The second one is +234 80 80 62 14 3332. Ẹ̀yin tẹ́ wà ní Lagos State +234 70 32 18 7
7032189786. The second number is +234 9075550554. So ìyẹn tẹ́ wà ní Lagos State ni I'm calling the two number at once. Hey, the it no be here. Sorry. So ẹ̀yin tẹ́ wà ní Ogun State. Ẹ ti rí tá bá ti ń pe nọ́mbà yẹn bá wọn máa já àwọn follow wa wálé àwọn kíní wa wálé ọlọ́jọ́ kò rí àti pé ní ìsẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Ogun State +234 8055 835114. The second number is +234 80 30 38 54 83 51. Ẹ̀yin tẹ́ wà ní Ogun State. Ẹ̀yin tẹ́ wà ní Ogun State +234 80 84 54 90 65. The second number is +234 81 68 24 25 23. Ẹ̀yin tẹ́ wà ní Kogi State +234 81 61 109 331. The second number is +234 80 55 55 56. Number 80 55 56 0988. Ẹ̀yin tẹ́ wà ní Kogi State nìyẹn. Ẹ̀yin tẹ́ wà ní Ọ̀ṣun State +234 70 31 30 40 14. The second number is +234 80 59 84 57 33. Ẹ̀yin tẹ́ wà ní Ondo State +234 81 27 34 14 24. The second number is +234 70 31 36 78 13. Ẹ̀yin tẹ́ wà ní Kwara State +234 80 65 52 45 23. The second number is +234 70 33 32 74 39 2. Ẹ̀yin tẹ́ wà ní borderline +229 91 75 58. The second number is +234 70 69 52 0903. So bí ó ṣe jẹ́ nìyẹn. Ó ní a ò kí ń tòtórí àwíjàre kí tó ṣe kíni kí tó ó tọ́ lẹ́nu. If you want to join Iru Ekun Security Network, we have already called the number. I'll just pick one there. Or you go to our YouTube channel maybe tomorrow, then we'll post it there, or today on this Facebook. Anyway, anyone just post it, we post it there, then you can pick the number and call them. You want to join security purpose, the Iru Ekun Security Network for your own security purpose. So, Moshe Jenny, ẹ jẹ́ ká dáàbò bo ilẹ̀ wa. Ẹ má jẹ́ kí àwọn ará bí ṣe kíni. Ẹ má jẹ́ kán pa wá jayé tán. So, I think my voice is cracking. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tí TikTok ẹ mọ̀ ṣe o. Ẹ̀yin tí TikTok yẹ kí lè yín o. Wọ́n dàbọ̀ o. Ẹ̀yin tẹ́ bá fún wa ní gift náà ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ń follow wa náà ẹ ṣé. Ẹ̀yin tí ẹ like tẹ́ ń share ẹ ṣé. Then ẹ̀yin tí Facebook, let me come and greet you very well. Actually, Mr. Adesua Monday, thank you. Mr. Osho Olajide, thank you for watching us. Mr. Gbede Aderogba, thank you very much. Mr. Monday Kata, thank you very much for staying with us, for hearing what we are talking about. Mr. Adigun Joy, thank you. Mr. Gabriel Tun Oyo Gagun, thank you. Mr. Olatunde Amos Alabi, thank you, sir. Miss Michelle Michael Niyi Olanitola, thank you, sir. Mr. Prince Adekunle Abiodun, thank you. Mr. Abeni Fadipe, thank you for staying with us. Mr. Oba Damosi Nureni, thank you for staying with us. We really appreciate it. Mr. Damilola Oluwake Misola. Okay, Mrs. Dayin, thank you very much, ma, for staying with us. Mr. Jeremiah Cornelius,
Thank you, sir. Mr. Ojo Williams, thank you. Mr. Oriyomi Abdullahi, thank you, sir. Mr. Ganiyu Kehinde Kewule, thank you, sir. Má bínú pé a pronounce orúkọ yín bẹ́ẹ̀ yẹn. O ẹ mọ̀ pé a familiar àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ má bínú. Then Mr. Kamadin Olorunbe, thank you, sir. Mr. Shangodele, Daniel. Shangodele Shangogbemisola, thank you, sir. Mr. Kamon, okay, mo ti dárúkọ yín lẹ́ẹ̀kan. Mr. Olufunke Joseph, Mr. Remu Ajayi Kayode, thank you, sir. Mr. Olufunke Joseph, thank you, sir. Oriyomi, thank you, sir. Abdullahi Bolanle Oluwakemi Abigail, thank you. Oloye Demide, thank you, sir. Mr. I want to TikTok. Mr. Beatricia Adeoti, thank you. Mr. Basse Ajani Ojajuni, Mr. Bashe Ojajuni. Thank you for staying with us. Mr. Adetifa Adeleke, thank you. Mr. Farouk Shanaziladi, Ovle, easy. Mr. Farouk Kawode, thank you, sir. Mr. Adetifa Adeleke, Prince Jumi, thank you. Oluwafunke, sorry. Sikiru Fatai, thank you. Adetifa, thank you. Basi Sulaiman, thank you. Wasiu Abimbola, thank you. Keima Yomi, thank you. Adebayo Kashimawo, thank you for staying with us. A lot of people is here. I'm just trying to imagine partial, and I'm not doing the partial. I just have to measure your name and say thank you very much for staying with us. Mr. Adebayo Kashimawo, okay. Oluwapelumi Taiwo, Adeniyi Olasunkanmi, Sophia Bake, thank you, Masa. I'm not sure my king plus Olanubi, thank you. Musa, thank you. Musa Abiodun, thank you. Aji Bola Ajani, thank you. Olani Django, thank you, sir. Again, Hakim Yosoye, thank you, sir. Olufunke Joseph, I think I've already called you. Thank you. Solomon Inyola, thank you. Taufik Olaintan, thank you. Taiwo Ismail, thank you. Oluwarotimi, thank you. Dada Laimod, thank you. Smart, thank you. Joseph, thank you. Olayode, thank you. Kehinde, thank you. Olua Iya, thank you. Kehinde Idowu. Samuel, thank you. Kehinde Adeyomi, thank you. Ambassador, thank you. Kehinde Idowu. So let me say thank you very much for staying with us. Mr. Janet Abayomi, thank you. Sulaiman Salami, thank you. Niyi, thank you. Ayodeji, thank you. Kehinde, thank you. Really appreciate you for staying with us. We say thank you very much. I can't, the name is too much. Ayodele Fabunmi, thank you, sir. At the heart, Yetunde Adebisi Ademosun, thank you, sir. That women see
Lady K Ifeoluwa Shoye, yeah, thank you ma. Ẹ kújọ́ mẹ́ta ma, ẹ má bínú o ṣe rí gidi yín nísìnyí. Thank you very much ma. Adẹ̀kú akú iṣẹ́ náà. Àdèmádélẹ̀ lérí lágbára Elédùmarè. Thank you ma. Ogun Ezue Funke, thank you. Agbola Jamiu, thank you. Mr. Jamiu, thank you very much. I really appreciate. I think I've called everybody. Obi Seson, thank you. Ajoke, thank you. Adeleye Joseph, thank you very much. Ajoke, thank you. Aisha. I say thank you very much, everybody. Thank you, everyone, for staying with me on this platform. Àwọn Yorùbá máa sọ pé àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá ní àṣẹ. Ẹ jẹ́ ká ṣe bá ṣe máa ka news. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lénìí wípé ẹ ṣé àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá ní àṣẹ Elédùmarè. Ire lójú wọn rí, ire ní ojú gbogbo wa yóò máa rí. Ẹ bá wa like, ẹ bá wa subscribe sí page yìí, ẹ sì ṣe kíni, ẹ sì follow wa. Torí pé tí a bá mú àwọn oríṣiríṣi ohun mèremère wá fún wa àti bó ṣe ń lọ ní ilẹ̀ wa, tí a bá mú wá fún wa, ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ́kọ́ ṣe kíni, ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ́kọ́ wò. Ẹ ṣé púpọ̀ pé ẹ darapọ̀ mọ́ wa torí ohun yẹn nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Really, you guys make my day, and I'm happy that you stay with me till the end. I say thank you very much. I really appreciate. Ní agbára Elédùmarè, ibi ò ní bá wa. Tí ibi bá ń bọ̀ níwájú kò ní bá wa. Tí ibi bá ń bọ̀ lẹ́yìn kò ní bá wa. Tí ibi bá ń bọ̀ lọ́tún kò ní yà ọ̀dọ̀ wa. Tó bá ń bọ̀ lósì kò ní ṣe kíni, kò ní ya ọ̀dọ̀ wa ní àṣẹ Elédùmarè. Àti gbogbo àwa tá wà ní diaspora, a ó ṣe kíni, a ó kéré èkó délé. Àwọn yín tẹ́ wà ń lé náà, ọwọ́ yẹn ṣe kíni, ọwọ́ yẹn á kan òkè ní àṣẹ Elédùmarè. Gbogbo yín tẹ́ bá wà like, tẹ́ bá wà share, tẹ́ bá wà comment ní orí platform yìí, I say thank you very much. Thank you very much. I really appreciate. God bless you. See you next time. Bye bye.